Ìláyé Ọlọ́run má ṣe jẹ́ kójú sí mi o. Torí pé ó ní ìmúgbójúlé. Àtiwájú mo ní kí iṣẹ́ mi má ṣe di iṣẹ́, kí ilé ayé mi má ṣe bàjẹ́, kí iṣẹ́ ọwọ́ mi má ṣe di iṣẹ́, torí pé ó ní ìmúgbójúlé. Ìláyé Ọlọ́run mi ẹni ìmúgbójúlé. Ọlọ́run mi mo wá bẹ̀bẹ̀ o, má jẹ́ n rárìnù nínú ayé, má jẹ́ n fòṣì ló gbà nílé ayé. Ọdún tuntun tí mo wá yí Ọlọ́run, ire owó ire ńláńlá òun ni kó àmì wá. Yellow Zaid ẹni ṣàlọ́jọ́ bí tiẹ̀ aṣáájú. Yellow tó ń jẹ Zaid mọ̀mọ́ríà. Tọ́pẹ́ mo ní pé òun pàtàkì ṣàlọ́jọ́ bí jẹ́. Ẹ mọ̀ ní nǹkan dùnnú ṣàlọ́jọ́ bí jẹ́ o. Ló jẹ́ fẹ́ni tó bá lálàáfíà tó bá tún lówó lọ. Aṣíwájú Yellow Zaid àfi dúpẹ́ fọ́ lóhun ní bàbá Bátúndé. Happy birthday ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé o. Yellow nínú owó pẹ̀lú náírà pẹ̀lú àlàáfíà ni o. Láyé tó dẹ̀dà bàbá Bátúndé. Orí àtàwọn Ọlọ́run ló máa gbà, ló máa gbà. Yellow Zaid ọlọ́mọ tí bínú ọlọ́gọ́ ló máa gbà o. Ló máa gbà, ló máa gbà, ló máa gbà o. Ẹnẹ́ni ni àwọn àdáwọn ló máa gbà yé, ló máa gbà. Yellow ló máa gbàdúrà kí wọ́n máa ṣe rówó ṣayé. Wọ́n máa gbàdúrà kí wọ́n máa ṣe tẹ́gbẹ́ láyé. Wọ́n tún máa gbàdúrà kí wọ́n máa ṣe rí bá ti ṣe. Orí bàbá ń gbàrú ẹ̀wọ̀n bọ̀ lọ́hùn máa ń jẹ́ kó ṣe o. Àmín o. Àdìtọ́ bá ń gbàrú ẹ̀wọ̀n bọ̀ lọ́hùn máa ń jẹ́ kó ṣe. Àmín o. Ọmọ, today is your special day. Aṣíwájú Yellow Zaid, today is your special day. Aṣíwájú, many happy returns. Ọmọ Ọlọ́run máa ń fẹ́ yìí ṣe àṣemọ́. Today is your special day. Aṣíwájú, today is your special day. Aṣíwájú, many happy returns. Ọlọ́run máa ń fẹ́ lè yìí ṣe àṣemọ́. Congratulations. Aṣíwájú
Yellow side. We got to celebrate it. Happy birthday. Emi Ashe Pupo Odunlaye. Congratulations, keep on jubilation. We got to celebrate you. Happy birthday. Emi Ashe Pupo Odunlaye. Wọ́n ní máa lọ bú pàdí mi o, ó máa ń dùn mí o, máa lọ bú pàdí mi o. Ẹ máa lọ bú pàdí mi o, ó máa ń dùn mí o, máa lọ bú pàdí mi o. Bí wọ́n bá ń ṣe dáadáa náà tí ká tó pé o. Amaranu ọlọ́mbà ní bàbá Túndé. Àṣírí díẹ̀ ni mo mọ̀ nínú ayé. Gbàgbé àṣírí díẹ̀ ni mo mọ̀ nínú ayé o. Ọgbọ́n téèyàn fi ń gbáyé òun ló bẹ̀ẹ́ ní inú mi bàbá. Òtítọ́ Ọlọ́run ló dá wa, Ọlọ́run ló ṣẹ̀dá wa, ó lè mú wa nígbà tó dẹ̀ wọ́n o. Ṣùgbọ́n àṣírí díẹ̀ tí mo mọ̀ yìí o. MTN pẹ̀lú gbàgbọ́ mi bàbá Túndé. Yellow side. MTN pẹ̀lú gbàgbọ́ mi. Ni mo fi rí pé kò séwu fún mi bàbá Túndé. Gradually. Ọmọ pẹ́ńlọ ìyá mẹ́lọ wọ́n ń gbọ́ wa. Bàbá Lọ́ládé bàbá Tọ́lá ní káwọn òye ọmọ mi Àbẹ̀kẹ́. Ìbá tọ́pẹ́ sí ni ọ̀mí Àkànní Àdé. Bàbá Táyìndé Fòórà yọ Lọ́ládé. Ìbàjọ́ mi lójú àlìyá bàbá Jọlá Adémi Àṣàbí o. Ó bàbá Tòlífì Àjíbọ́lá. Ẹ̀rọ ìyá mẹ́lọ bàbá pọ́n tọ́pẹ́. Yellow side. Àṣírí tí mo mọ̀ rè. Tọ́lọ̀ ń bá ṣe tó bá ti níṣẹ́ lọ́wọ́. Iṣẹ́ tọmọ ọmọ ẹ ìyá mẹ́lọ tó jẹ́ṣẹ́. Kó kọ́kọ́ níwá ìyá mẹ́lọ tọ́ gẹ́gẹ́ bí ọmọlúwàbí o. Kó wá tẹ pámọ́ṣẹ́ náà ti rà bá Túndé. Kó mọ bọ́n ṣe ń tọ́jú owó. Torí pé owó láàfin kọ́lé tọ́pẹ́ owó láàfin fàyà láfi ṣe gbogbo nǹkan. Owó láàfin ṣọ̀rẹ́ o bàbá o. Ṣùgbọ́n àṣírí tó wà ní ìbẹ̀rẹ̀ o. Àṣírí tó wà ní ìbẹ̀rẹ̀. Máa kúnlẹ̀ kó máa gbàdúrà sọ lọ́wọ́n ọba.
ìwọ dẹ̀ máa sọ fẹ́ni kankan kó jẹ́wọ́ nìkan yá mẹ́lọ̀ Tọ́pẹ́ pẹ̀lú ọlọ́run ọba yá mẹ́lọ̀ wọn náà wọn Tọ́pẹ́ ó lè bọ́ra sí o ọmọlúwàbí o. má bọ́lọ́hún sọ̀rọ̀ yá mẹ́lọ̀ ní kọ̀rọ̀ o wípé rí mi tó ti wà níbẹ̀ yìí kó má ṣe kú ó níbẹ̀ tẹ́ Tọ́pẹ́ iwájú sámú mi lọ bàbá Túndé. ọjọ́ bíbí tán ṣe nínú romaso ní 2024 lé ní June 9 yá mẹ́lọ̀ tó bọ́ sí ọjọ́ Sunday gangan. wípé tó bá dọdún tó ń bọ̀ Tọ́pẹ́ kó jẹ́ pé nínú ilé mi lágbàlá inú ilé mi ni èmi pẹ̀lú àwọn ọmọ mi ọmọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nínú ìfọ̀kànbalẹ̀ ni o. àṣírí ẹyọ kan tí mo mọ̀ rẹ̀ tí mo fi ń ṣe ilé ayé mi bàbá Túndé kíní kan wá fún mi l'opportunity. opportunity tí mo tún ní ni pé ojú mi lè gan yá mẹ́lọ̀ Tọ́pẹ́ ojú mi lè gan yá mẹ́lọ̀ débi pé ò ní lè fi wèrè lọ mí ò ní lè fòṣì lọ mí ìyẹn tún ẹ̀mí bàbá Tọ́pẹ́ yẹ́lò máa gbàdúrà tó bá ti jí. olùgbọ́ ìwáṣí òkú kalẹ̀ o bàbá rí anátù mi ọkọ̀ yé Túndé ọkọ̀ Taiti mama life wire o ọ̀gá tí ní kọ̀mpútà mi á táwọn ọ̀tọ́rìtì yá wa bàálà ay àṣìmáwúyè àtàmátàsí. ẹ tọ́jú play pọ́ọ̀mù sùúrù pẹ̀lú jẹ́jẹ́ mi bọ́sà yóò ṣeun. kú kalẹ̀ aláàjì mú tí ò yá káṣọ o. akáṣọ lórí irọ́ gbogbo apá àbí tó dẹ̀ wáyé onírọ́dẹ̀ pọ̀ ń bẹ̀ ó jẹ́ sífìlà lórí wọn bàbá Túndé. wẹ̀gbẹ́ òsì ẹgbẹ́ òsì ẹ̀dá wẹ̀gbẹ́ òsì ẹ wẹ̀gbẹ́ ọ̀tún. onírọ́pọ̀ ní inú wọn báwo. orí Osama tó jẹ́ Saidi o. ó ní Ṣọlá rẹ̀ mi o. general sat manager o ọmọ tèwé Àdìsá o. èèyàn jábẹ́lẹ́ mi jẹ́ bless o èèyàn bless Katangua èèyàn bàbá láti Adidas o tẹ́ bá délé ẹ bá mi kí ọ̀gá wa. ìwé Àdìsá ọ̀gá Osama iṣẹ́ kí ló bá tiẹ̀ máa ṣe náà tí ò bá ṣéwé ìgboro nísìmí òyí àmẹ́lọ̀ tọpẹ́tọpẹ́. ẹ tiẹ̀ jẹ́ agẹ́s iṣẹ́ kí ló bá wà ṣe tí ó bá ṣéwé ìgboro ti dáràn òyí àmẹ́lọ̀ Tọ́pẹ́ wọn ò ní sùn òyí àmẹ́lọ̀ bá tẹ̀lé o gòdògòdò mi mẹ́sì yá o wa máa gbàdúrà tó bá ti jí.
yẹ́lò tó bá ti jí lówùrọ̀ kọ́kọ́ díjú dúpẹ́ fọ́lọ́hun ọba tó sọ ẹ jí. Fáṣọlá àwọn kan jíjẹ mímu ìrọ̀rùn kí lẹ fẹ́ jẹ ṣé pàǹlà lẹ fẹ́ àbí bọ́gọ̀tọ̀. Fáṣọlá àwọn kan mi àìyàn náà sí káàtọ́ pẹ̀ o. Ibi àwọn àtàgbé ṣeré lọ on the 9th of June 2024 Rovers Hotel láì lábúlé Ẹ̀gbá Ẹ̀kọ́rọ̀ road Yellow Side gangan ní ìṣọjọ́ òbí o. Aṣíwájú ló ṣọjọ́ òbí lè ní o. Bẹ́ẹ̀ kèmí ní kọ́kọ́ mú wá síbí. Ogun àgbáyé Nurudeen ní èmi ó ti ṣeré bí. Ó tún ní ṣẹlá gègé eré eléégún. Olóṣù mẹ́ta lòun máa fi ṣe eré eléégún. Àbá fọmínú rùn mi bàbá Yusra. Ìkọ́ tó sọ fún mi ni mo sọ yẹn. Olóṣù mẹ́ta náà máa fi ṣọdún eégún lórílẹ̀. Olóṣù mẹ́ta yẹn lòun máa fi ṣeré. Mo ní pé ṣé wọ́n fún ẹ ní contract ní Babalọ́ládé. Ó lóun kàn ṣe é fún ọ gẹ́gẹ́ bí ọmọ àdúgbò ni o. Mo wá rí i pé ó dáa báyẹn máa bọ́gbọ́n. Wípé contribute tèmi re sọdún eléégún. Tó bá ti fẹ́ sọdún eégún ní mo ṣe bàbá Tọ́lá ní káwọ́ màmá ṣe bẹ́ẹ̀. Orí Aláàjì Mútì yí akáṣọ. Ọmọ ikó tó kéwú gbogbo ọgbọ́n tó máa ń dá yẹn aláyé. A sọ fún ẹ akáṣọ gbogbo àìdíà tó máa ń lò yẹn àwa mọ òjì ẹ àníjáṣẹ yẹn Mútì yí akáṣọ. Akáṣọ Òṣàìrù orúkọ ẹnìkan ogun ràkún mi lọ ó tún gbójẹ dání tó ṣẹlẹ̀ láyé ọjọ́ bó ṣe wá débi kan ọ̀rọ̀ ikú ló rántí ló jẹ́ kó ṣe méjì sọ́bọ̀ lọ́hùn nígbà yẹn ó ní dédé wa là máa kó àṣà tí mọ̀ ọ̀hún ó ní ṣùgbọ́n mo wo iye èèyàn tó ti kú tipátipá tán ti kú ó tán jẹ́ra ó ní ṣó pọ́sibù fọlọ́hún tààlà ó ní ṣó ṣeéṣe fọlọ́hún ọ̀gá ògo gbogbo egun tó jẹrà kó lóun máa tún wọn tó kóun wá sọ wọn dẹdà kóun tó máa ṣe ìdájọ́. ìgbàláyé lọ́lọ́run bá rọ́mọ alága kan sí i ó ní kó lọ gbẹ̀mí ẹ̀ fóun fọ́gọ́rùn-ún ọdún oúnjẹ tó gbé dání ìyẹn sì yọrùkú lálá ṣùgbọ́n ràkúnmí ẹ̀ tí wàá jẹ ràkó tó jí nígbà tó jí tán lọ́lọ́run bá na question sí i ó ló tó gbà ó tó ti sùn sí bí Usaru bá fọ́ lọ létí pé láti òwúrọ̀ yìí títí dọ́sán yìí ni mo ti sùn sí bí. ló bá bojú wo ràkúnmí ẹ̀ tó ń gbé kiri ó rí i pé ràkúnmí ti kú ó rí i pé ó ti jẹrà ṣálọ̀ lọ́hùn bá sọ fún. ìràwé ó ní bọ́ kó wọn lọ́hùn máa mọ̀ odidi 100 ọdún já ló ti sùn síbi o pẹ̀lú yálẹ̀nu lọ́bọ̀ lọ́hùn tún pàṣẹ pé kí ràkúnmí ẹ̀ tún padà dòdìdì Usaru bá wà tẹríba fọlọ́hùn ìlàyé ọlọ́run lémi sátì ọba lẹ́kùn ọlá bí ṣe máa gbé yín dìde tí máa fi ṣèdájọ́ nìyẹn. Mr. Prudence ẹ rántí ọjọ́ dájọ́ o. torí pòrí mùsùlùmí lẹ̀ ń kọ́ ẹ̀dẹ̀ ṣe bí ọmọ ikó bíi títí wa. ẹ rántí ọjọ́ dájọ́ yàgà gàzà ìdí mi à èèyàn délé mi ìsìnbùdó ètò díà ẹjọ́ tó yá mẹ́lọ bàbá Bátúndé lórí wípé wọ́n ti gẹ́tì mi lọ wọ́n ti gẹ́tì mi lọ.
tó dédé síbẹ̀. Wọ́n ní wọ́n ti gẹ́tì mi lọ. Olùgbà èmi ń gbọ́ nǹkan kan mọ́. Ọ̀rọ̀ owó ló bá mi o. Mi ń gbọ́ nǹkan, mi ń gbọ́ pa. Okay. Síbẹ̀. Ọ̀rọ̀ tí ó bá yọ o, wọ́n ní pé kó bá pàdé. Olùgbà ẹjọ́ ẹ máa gbé dọ́dọ̀ mi àwọ̀. Torí wọ́n ti gẹ́tì mi lọ. Ó ṣe ìyá alájẹ́ mi fún mi yóò ṣe. Ọ̀gá alákọ̀ọ́nẹ́sọ̀ mo gbà fún ẹ tó. Èèyàn jí Bọ́lá Pasuma ọ̀gá tiwa. Èèyàn bàbá olóró Tọ́pẹ́. Ó ṣàmọ̀ ọmọ nǹkan òní kẹ́ máa rìn o. Ṣùgbọ́n kẹ́ máa lọ kápá kẹ́ máa lọ ṣó. Ṣó là ò fẹ́. Fílà. Irúmọlẹ̀ ṣó la ò fẹ́. Ó kì í ya òní kẹ́ máa rìn. Ṣùgbọ́n kẹ́ máa lọ kápá kẹ́ máa lọ ṣó. Ṣó là ò fẹ́ o. Tọ́pọ̀ olórin Alájí bàbá Túndé. Tọ́lá ní ká máa ò náà rí èmi náà fẹ́ gbọ́. Ojú Èkó àwọn tí mẹ́kà wà ní òye ṣe gbogbo gbádùn wọn lẹ́nu. Ló bá láwọn gbádùn kéré o. Wọ́n sì fọwọ́rọ́ lẹ́nu ìwé ẹ̀ tó bá dé. Ọmọ ìjọ mẹ́jọ lójoojúmọ́. Ayé gbádùn yìí máa dùn. Ayé gbádùn ló máa ń dùn. Òkè owó wáyà ní mọ́wọ́. Ẹ kò palẹ̀ mọ́ ọdún 28 July. Ojú Èkó mẹ́gà yóò ṣe wọ́n. Olùbáríkà má gbẹ́dùn. Iná bàbá olóró Tọ́pẹ́ o. Owó wáyà ní mọ́wọ́. Débi sì bàdé àánú wa. Gègé. Ojú múrí ẹgbẹ́dá gbogbo náà. Èèyàn Tabọ́ National 3310. Ẹjẹ́ tó yá mẹ́lẹ̀ Tọ́pẹ́ o. Èèyàn Tọ́pẹ́ olórin bàbá ọgbọ́n Tọ́pẹ́. Àlùtá lẹ́nu bàbá ọgbọ́n. Tọ́pẹ́ o ṣàmọ̀ kó tàǹtà. Ó tó. Sọ fún ọkọ tàǹtà. Ó tó. Ó ti gbèdé pé ó ti ta ṣe sí o. Àṣànà tí ó sùn tí o. Àṣànà tí ó. Ó yá full option àwọn àṣànà tí ó kì í tóge o. Ó sùn di. Ó kárí bùnmi súnlẹ̀ tọmọ pẹ́. Ó sùn di. Èèyàn tó ṣí Ọlọ́run Ìyábọ̀. Ó sùn di. Èèyàn ìbílẹ̀. Ìjọba tẹ́jú olùn di. Ṣọ́pọ̀ Mọ́súrà. Ó sùn di. Èèyàn yá mẹ́lọ bàbá. Ọ̀túnká ó sùn di. Tọ́kọ̀ lólórin àwòlò. Ó sùn di. Confidence Kàmọ́rù èèyàn. Oyin ó sùn di. Àkòrí mi mẹ́sìn yóò ṣeun. Ó sùn di. Èèyàn yá mẹ́lọ bàbá ló. Ó sùn di. Èèyàn tọ́kọ̀ náà ti kàgbà àkójọ. Ó sùn di. Ọmọ ògbọ́ pápúkọ̀ bẹ́sù àìdádúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Máṣọ láti àmàánù kan mi kẹjọ ẹ máa lọ wá. Ẹ máa lọ wá. Fílẹ̀. Ẹrù lójú kó máa gbé lọ. Má dẹ̀ hé mi lólo. Gẹ́gẹ́ mú lè yẹ. Pápúkọ̀ bẹ́sù àìdádúró ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Máṣọ láti àmàánù kan mi kẹjọ ẹ máa lọ wá. Baálẹ̀ gbogbo lókè méjì. Grand Chairman èmi kankan làlájì tó ṣe nọ́mà. Ó ṣe nọ́mà. Ó yà gbé síbẹ̀. Jẹ́ ìbí ẹ̀. Baálẹ̀ olókè méjì wọ́n ń ṣe nọ́mà. Káwọn baálẹ̀ wọ́n ń ṣe nọ́mà. Wọ́n ń ṣe nọ́mà. Ó jẹ́ ló ṣàìdì. Ọmọ ọlọ́jọ́ bí happy birthday to you. Olókè méjì káwọn baálẹ̀ bàbá ló ṣe nọ́mà. Wọ́n ń ṣe nọ́mà. Tọ́pẹ́ lélẹ́yìí. Orí balẹ̀ olókè méjì yóò branch àmàlù yóò ṣe wọn o. Ẹjọ́ tó yá mẹ́lọ̀ tọ́gọ́. Ó ṣe délé bàbá ilẹ̀ yóò ṣe. Èèyàn bàbá olóró Tọ́pẹ́. Yẹ́lò sáì. Èmi á ṣe púpọ̀ ọdún láyé. Èèyàn Tọ́pẹ́ náà tún ká bá àbọ̀gún. Yẹ́lò iṣẹ́ ẹranko ní iṣẹ́ ènìyàn. Iṣẹ́ ènìyàn ṣe ẹranko. Àwa ènìyàn ayé yìí o. Kò
ojú yẹ ló ṣáìdì aṣíwájú ọkọ alájà sọ fí àtò yóò ṣe mú èyí yá mẹ́lẹ̀ tọ́kọ́ èèyàn tọ́kọ́ náà ti kà yẹ lò èèyàn bá lè olókè méjì brashama yẹ́lò tó ń jẹ ṣáìdì dèdè balẹ̀ olókè méjì àtàpá ẹ̀ tí wàá ní ṣe fílà. balẹ̀ olókè méjì àtàpá bí tí wàá ní ṣe olókè àwọn tó sọ pọ́n gbà o ẹ̀yà tètè gbà o àwọn tó lọ bẹ́ lọ́jọ́ tí gbogbo wọn ti gbà o. yẹ́lò ṣáìdì ìyá wa èyàn ìyá mẹ́lọ́ tọ́pọ̀ o èyàn délé bàbá rẹ̀ yóò ṣe wọn balẹ̀ olókè méjì mọ̀ ọ̀mọ̀dé èyàn tó yá mẹ́lọ́ bàbá ọgọ́ tọ́pẹ́ onítọ́pẹ́ lórí tí ìsọ yóò ṣe ó yá balẹ̀ èyàn bàbá olóró tọ́pẹ́ o ó ṣe branch amanu yóò ṣe branch amanu àgbàdo òkè odò balẹ̀ olókè méjì yóò ṣe wo èèyàn tọ́pọ̀ lórí bàbá gan lóní kọ́ lọ́kadà máa sanwó lẹ̀ mo ní pé kò olókè méjì má daṣẹ́nu mo ní pé kò ó ti rí wíìlà síbi lọ síbi mọ́ n fẹ́ lọ ra ẹni tó dáa mọ́. baálẹ̀ olókè méjì màmá rí o branch amanu lágbàdo oṣù yẹ ló ṣáìdì yìí ṣe èyí yá mẹ́lọ àwọn kọ́kọ́ ó tà lẹ́nu àwọn olówó kọ́kọ́ náà tí káwọn àmọ́rí ó baálẹ̀ mo ní bọ́ọ̀lọ́hùn bàbá ṣagbára dọ̀tún ọlọ́hùn bá ṣagbára. ọlọ́hùn ọba bá ṣagbára dọ̀tún ọlọ́hùn bá ṣagbára dọ̀tún. baálẹ̀ olókè méjì yọ ọlọ́run bàbá ṣagbára dọ̀tún ọlọ́run bàbá ṣagbára dọ̀tún ẹlẹ́mu ní lámbébé ò gbọ́dọ̀ wọn ní lálátà. ó ṣe dédé bàbá ẹlẹ́ lónà bàbá ẹlẹ́mu ọjọ́ ní ìṣòdẹ́lẹ̀ ààrùn èèyàn tó yá mẹ́lọ̀ tọ́pẹ́ ni ó. tọ́jú yẹn ló ṣàìdè dáadáa ọládélé bàbá ẹlẹ́ o tọ́jú bá lè lókè méjì dédé bàbá ẹlẹ́ tó jẹ́ délé 5 and 6 èèyàn yẹn ló ṣàìdè mo mọ̀ wọn ẹ tọ́jú olókè méjì balẹ̀ o branch amanu lágbàdo gbogbo àgbàdo kédo olókè méjì balẹ̀ yóò ṣeun ó ṣe délé bàbá ẹlẹ́ lónà èèyàn bàbá olóró tọ́gbọ́ èèyàn tọ́gbọ́ lórí bàbá ọgọ́ ọ̀gá yẹn ló ṣàìdì balẹ̀ ọ̀gá délé bàbá ẹlẹ́ o ó ṣe olókè méjì bàbá èèyàn tọ́gbọ́ náà ti kà bàbá ọgọ́ tọ́gbọ́ délé bàbá ẹlẹ́ wà bẹ̀rẹ̀ tó kà ṣe asọ́sọ́ ìmọ̀sán ẹ̀jẹ̀ ká lọ mú àbẹ̀sí káyé ṣe bálabàlà ẹ̀bẹ̀rù ọlọ́run wà bàbá bàbá ẹlẹ́ délé báwo bá sọ tó jẹ. balẹ̀ olókè méjì ló ná ọ̀gá kan ọmọọṣẹ́ púpọ̀ ọ̀gá kan ọ̀gá délé bàbá ẹlẹ́ o ọmọ àyọ̀wálé ọ̀gá yẹn ló ṣáìdì yóò ṣe balẹ̀ olókè méjì máa rí o wẹ̀yẹ wò bó lámọ̀gùn balẹ̀ olókè méjì yóò ṣe mú ó ṣe olókè méjì máa ló ná olórí ogun branchet gbogbo àgbàdo òkè odò branchet
balẹ̀ olókè méjì ló ná ọ̀gá délé bàbá ẹ̀ lẹ́ o ọ̀gá yẹn ló ṣàìdí balẹ̀ wàláì ọ̀gá tèmi náà ní gbogbo balẹ̀ torí pé gbà ọkọ̀ o pẹ̀lú àdá gbogbo wọn náà gbọ́dọ̀ dìtẹ̀ ìgbà ọkọ̀ o pẹ̀lú àdá gbogbo wọn náà gbọ́dọ̀ dìtẹ̀. olókè méjì branch chairman branche balẹ̀ àní gbégbá ọkọ̀ o pẹ̀lú àdá o gbogbo wa máa ń bàgẹ́ dìtẹ̀ ìgbà ọkọ̀ o pẹ̀lú àdá gbogbo wọn náà ń bàgẹ́ dìtẹ̀. báàmì olókè méjì aláṣẹ branche balẹ̀ ìgbà ọkọ̀ kóra wọn jọ nídà kọ̀ọ̀kan balẹ̀ ìgbà àdáṣara wọn jọ nítorí òkè o. bàbá mi lẹ́yìn ìgbà yẹn kí ló wá ṣẹlẹ̀ òkè ò jẹ́ òkè ò mú òkè ló borí òkè lẹ́yẹ ń fọ̀hún òkè lẹ́ máa lọ. ọ̀gá yá ló ṣàìdí mo gbà fún ẹ tó. ṣọlá mú kọ̀ǹpẹ̀rẹ̀ àkóbá. olórí oko branche ọ̀gá délé bàbá ẹ̀ lẹ́ o wẹ̀yìn ẹ̀ wò bó lọ́mọ ogun bó lọ́mọ ogun balẹ̀ olókè méjì èlé bọ̀ jẹ́ láéláé. àjíǹde ara máa ń jẹ́ àmàrí yín bá a bá ti pè é tọpẹ́ náà ti kà ẹ́ máa jáde tán ẹ̀rí tọpẹ́ náà ti kà yóò ṣeun balẹ̀ olókè méjì ló ná ẹ̀yin ọmọdé yìí nítorí ìbalẹ̀ ni mo ṣe ń mèrè wálẹ̀. sẹ́lá mọ̀ ó yá. ẹ̀rù tọpẹ́ náà sí kábà bó pọn baálẹ̀ àníwó ní ojoojúmọ́ lówó wọlé. ojoojúmọ́ lówó wọlé mi ọmọ bàjẹ́ kó máa yẹ. ṣẹ́jú lówó wọlé. ṣẹ́jú lajẹ́ máa wọ. owó tá a bá náà ajé ní òdì. ó jẹ́ kó kí ló ṣe wọ́n gan. baálẹ̀ olókè méjì o. ọ̀gá ti yẹ ló ṣàìdí o. èèyàn tábọ̀ náà ṣọ̀nà. ọ̀gá délé bàbá lẹ̀. jàgàjàgà ṣàìdí o. yàgàyàgà ṣàìdí o. ó ṣe délé mi sí mu o. baálẹ̀ olókè méjì rè. pápálẹ̀ lórí o. jàgàjàgà ṣàìdí. bàbá àbọ̀sẹ̀ o. branche lẹ́rìn ẹ̀ jàre. onítọ́kọ̀ ẹ̀ ló lórí ọjọ́. ẹrù bàbá àtọ́lá ní ká òjòjò. yẹ́lò mo ní pé kẹ́yẹ́ máa sọ̀rọ̀. níbo stop playing. kódà stop playing ya kódà rárá. baálẹ̀ sọ̀rọ̀ dá fọ́mọlúwàbí ya ò sọ́jí ayé ẹ̀ ó tètè sọ́jí ọmọ jẹ́ ọjọ́ lọ. wálé súnmọ́ mi ó ṣe balẹ̀ olókè méjì iye lè mọ ọjọ́ oṣù ẹ ṣe mo dúpẹ́ ẹ tọ́jú yẹ́ ló ṣáìdì dáadáa o ọmọ ọlọ́jọ́ bí ó lóyà síbalẹ̀ olókè méjì ó lóyà gan ni ẹ tọ́jú délé bàbá ilẹ̀ yóò ṣe ẹrù tọpẹ náà tí ká bá bówó tọpẹ lórí tí ìsọyìn ó ní máyọ̀lùdè náà fẹ̀dà tó ń gbìyànjú àtìlà ìdènà sún ọ mádọ̀ kó dá. òkè àwọn òkè nìkan bínú ṣèbólétí tó fi ń gbọ́. mo ní wípé máyọ̀lùdè náà fẹ̀dà tó ń gbìyànjú àtìlà ìdènà sún ọ mádọ̀ kó dá. balẹ̀ torí mo mọ̀ ohun ara mi rí entertainment ṣàmúbà lọ. lẹ́mìnà ṣó bá mi. owó ọkọ̀ Yétúndé bàbá tìrìyá náà máa ṣàmúbà lọ. aṣọlá mú bọ̀. balẹ̀ olókè méjì yé o branche àmúbà lọ. ṣàkóyìndé. ẹ̀tọ́ ti yẹ́lò ṣáìdì mi o ọmọ lọ́jọ́ bí yẹ́lò. ọmọ náà ti kà èbó lójú. ọkọ̀ fáṣọ láàbù kan yóò ṣe
balẹ̀ olókè méjì yóò ṣeun. Olúwa. tímọ́tímọ́ yáàfin balẹ̀. Ọpẹ́ Jaya. Ọmọ ọlọ́rọ̀. ṣe bó létí. Ìbò lójú. Ìbò létí. Ṣé o máa ń gbọ́? tímọ́tímọ́ yáàfin. èkó ségò. Jẹ́ kó bẹ́ẹ̀. àwọn ọmọ bàbá èbúté. Òmò náà ó forí balẹ̀ fún bàbá èbúté. ebi apá. pa. Pa. balẹ̀ olókè méjì yìí o ọ̀gá wa ní. Ṣàpọ̀yìndé. ẹ tọ́jú aláàtí tafa mi ṣègò baby boy. ajagun padì wá. ó forí balẹ̀ fún bàbá èbúté. ebi apá. Kò ségò. I'm sorry gan. 001 gbogbo Lagos State. ẹrù tọpẹ náà ti ká bá àbọ̀gán tọpẹ. àdìgán làwọn má padà lẹ́yìn ẹ̀ ò náà. àmì o àmì àṣẹ olùgbà ìwà sí omi. bàbá onírìyà náà ọkọ̀ Yétúndé. fílẹ̀. Kan olùgbàyè bàbá Rìyánà. Oṣù ọ̀gàn. Oṣù ọ̀gàn. Òkè kò kéré. Lẹ́gàsí náà kò kéré. ọlọ́run máa padà lẹ́yìn ẹ̀ o. àmì o àmì àṣẹ olùgbà ìwà sí omi. bàbá onírìyà náà ọkọ̀ Yétúndé. authority bàrẹ́ ni tí ó mọ̀ ẹni kó jáde wá wò wá rí entertainment services and logistics. Lẹ́gàsí Chinedu kọ̀mpútà bàbá Stephen o ọkọ̀ tàbọ̀ lọ́rẹ́. olórí ọ̀dọ́ ẹ bá mi káyọ̀ o àwọn èèyàn mi ní. play bámọ́ sùúrù jẹ́jẹ́ mi bọ́ksà o àwọn èèyàn mi ní. kò kéré. Oṣù ọ̀gàn. ọkọ̀ ìlú aláṣẹ gbogbo branche Ìjọba Dẹ́ngẹ̀. balẹ̀ olókè méjì yìí ṣe mo dúpẹ́. Ẹ kọ̀rọ̀ wà. bàbá tọ́lá ní káwọ́ tètè dé. balẹ̀ kó má lọ di sọ̀díkì o. ó ti lọ́gbọ́n jù ìwọ ló gbọ́n jù o. àgbọ̀ngbọ̀n tán Àwọn ọlọ́mọ. balẹ̀ a máa mọ́ lọ́gọ́gọ́ ìwọ ló gbọ́n jù. àwọn ọ̀gbọ́n kò má sẹ́ni tí yóò gbọ́n ò tọpẹ́. Ìwọ ló dájú. Àbọ̀ national ó ti lọ́mọ jù. oníṣọ́lá ó sàmà mi o. ó ṣàbùdù sáàyìdì èkó kalẹ̀ o. Ìyá bàbá Ṣọlá. general site manager commandant ọmọ tí ó yà àdìsá yóò ṣe bàbá láti àdìdá àṣàwà èèyàn pẹ̀rẹ̀sì kàtàǹgùà èèyàn yí àmẹ́lẹ̀ tọkẹtọkẹ Àwọn nọ́ọ̀sì. èèyàn jábélé jábélé tó ṣe wọn èèyàn tó yí àmẹ́lẹ̀ o Ifá èèyàn tọkẹ náà ti kà èèyàn yí àmẹ́lẹ̀ bá tún dé o Orí bàbá ọjà. onítọ́kọ lólórin ti sẹ́yìn o àwọn ọgbọ́n kò wá sẹ́ni tí yóò gbọ́n. Ọmọ bàbá bàbá èèyàn ìwọ ló jájú. Orí bàbá ọjà ó ti. ó kárí ọ̀kín ọba yẹ èèyàn yá mẹ́lọ̀ tọ́pọ̀ èèyàn bàbá olóró yóò ṣeun ọmọ ẹ̀bùgà Gègé. ẹ̀ Ìjọba ó gbọ́dọ̀ jú nìyẹn. ẹ̀bùgà o ẹ̀bùgà o Ẹ̀bùgà. ó ṣe fàṣọlá àbúkọ ìyá wa o Ibẹ̀ ló wà. èèyàn yá mẹ́lọ̀ tọ́kẹ́tọ́kẹ́ èèyàn tọ́kẹ́ náà ti kà bá àbúkọ ó tà lẹ́nu bá àbúkọ tọ́kẹ́ ó lọ́jọ́ ti pẹ́ tí mo ti gbó Ó ti bá mo ti gbà ó. ọ̀nà ti jìn tí mo ti gbé lọ Ọ̀nà ti jìn ló ti gbé lọ. tipẹ́tipẹ́ ni mo ti gbajẹ́ Ó ti bá mo ti gbó. ọ̀nà ti jìn tí mo ti gbé lọ. Ọ̀nà ti jìn ló ti gbé lọ. tẹ́mi là èmi ò fọ ọ̀fẹ́ níbàdí o bàbá yín ó ṣá brabra ó ṣá ńláńlá. Ó ṣá bàbá. Eléwédú ló ṣá lálálá. èèyàn dá sí solution tẹ́mi là o ó ṣá. èèyàn tó yá mẹ́lọ̀ wesco ṣẹ́gun wesco lẹ́pa ó ṣe mọ́ òbí àwà o ó ṣá brabra. Ó ṣá bàbá. Ó ṣe má ṣàníyàn ó
ó ṣàlàlàlà o. Oníṣọ̀lá Sáídì Òsàmà o. Adidas property. Tọ́jú Michael máa dáadáa. Èèyàn tó yá mẹ́lọ̀ máa bọ̀gọ́. Ó ní pé dáká ló lórí gbà kó jẹ́. Bra o. Lọ́ládé, kò ní mi ò sọ ẹ má má sọ mi o. Ṣàwàṣàwà. Àwọn ṣàwàṣàwà. Bàṣọ Lálábùkọ̀, ọmọ ti yá fi ẹjọ́ tó yá mẹ́lọ̀ yóò ṣe. Ó ṣe gòdògòdò mi mẹ́sì ikú kalẹ̀ o. Akérèlé connection lágbègbè. Fún mẹ́ẹ̀, ó kárí ìyálájé. Ẹjọ́ tó yá mẹ́lọ̀ fún mẹ́ẹ̀ kíá. Èèyàn tí Bọ́lá Pasuma ọ̀gá tiwa. Ẹjọ́ tó yá mẹ́lọ̀ máa bọ̀gọ́ tọ́kọ́. Tọ́kọ́ lórí gbà kó jẹ́. Èmi lè yan tàbó kí Akérèlé o. Àlùbáríkà lágbègbè. Ọjọ́ Sunday àṣírí mi ló ń bò. Kò sájà kan níbẹ̀. Ó máa bó kí Akérèlé o. Àlùbáríkà lágbègbè. Èèyàn tí ẹ rí ìyá rí o. Lẹ́nu mọ́dà lágbèrèlé. Ìyá Yomi Dèmí mìíràn pẹ̀lú Simon. Ọjà máa jẹ mí Ibrahimọ̀. Indo rọ̀bàrọ̀bà. Kódókódó mi Mẹ́sì. Àbúrò tẹ̀kún àdúgbò. Ṣẹ́gun Wesco. Aláwù láti fún ọ̀gá. Alájí ẹ̀bà láti fún ọ̀gá. Olórí ọ̀dọ́ jẹ́nẹ́rálì lágbègbè. Ó ṣé Ọlọ́run Ìyábọ̀dé. Ó ṣé Ọlọ́run Ìyálájé. Ó ṣe Ìyábọ̀ mi wá ó ṣé Ọlọ́run. Ìyálájé bá dàgbà àdó àwọn. Èèyàn mú mi ní ìsúlẹ̀ ìtọ́mọ pọ́. Èèyàn tọ́kọ̀ náà ti kà wá ọgọ́gọ́gọ́. Ẹjọ́ tó yá mẹ́lọ̀ ní gógó. Tọ́kọ̀ náà ti kà lókì. Ẹrù yá mẹ́lọ̀ ọgọ́gọ́gọ́. Àbọ̀ national 33 gbowó fún mi. Múrí ẹgbẹ́dá nínú jáde àbọ̀ national o. Èèyàn tó yá mẹ́lọ̀ náà kọ̀ nẹ́sọ̀ o. Ó ṣe àbọ̀ national yóò ṣe. Àbọ̀ lóní pé bínú. Full option. Bùnmi Súnẹ̀. Èèyàn tó ṣe Ọlọ́run Ìyálájé. Àtẹ̀yìn àtiwájú. Gbogbo ẹ̀ ló pé síbẹ̀ bàbá tó ní. Orí. Ṣóòrí. Àmọ̀ pé sẹ́sì kálẹ̀ à. Àṣàbí Adé. My commandant. General site manager gbogbo Adidas property bẹ́ẹ̀ fẹ́ra lé. Ẹ lọ rí wọn tọ́pẹ́ náà ti gà tẹ́ bá ti rí commander. Ó ti ṣèṣe bàbá Bátúndé. Ọ̀rọ̀ dájọ́ sọ. Àdéhùn ló mẹ́gùn jalè bàbá Bátúndé. Ọ̀rọ̀ tapá ikọ̀ o, ọ̀rọ̀ tapá bí ni mo sọ bàbá tọ́pẹ́ senior. General site manager gbogbo Adidas property mọ ní gbogbo lẹ́tà láàyè ń ta alájà eléyìí tán ń ta lógun state ẹni tó ń bẹ̀rẹ̀ ó tọ́pẹ́ general overseer gbogbo manager ó ṣe Michael manda yóò ṣe great gbòòsà lọ́wọ́ kan commander lọ́wọ́ kan gbàgbà gbìgbì lọ́wọ́ kan gbègbèsà OPC ti gbogbo kò má gbọ́dọ̀ bàjẹ́ bàrẹ́ ni tó jalè Ìṣọ̀lá ẹjọ́ ká pawọ́ pọ̀ ó yá ṣá kémi ṣá kún kémi kún bẹ́ẹ̀ kémi bẹ́ẹ̀.
ṣọ́ọ̀ṣì màmá ó pọ̀. ó kárí abọ́dájọ́ra àyèjò èèyàn múrí ẹgbẹ́dá èèyàn débísí bàdéyà náà ṣèwò èèyàn tẹ́bùyọ̀ mọ́ ọjọ́ ní ìṣàwò èèyàn bàbá olóró tọ́kọ́ àsábàrí tájú ìdúnni tètè ṣe èèyàn bàbá olóró tọ́kọ́ mo ní wọn pé wá lódù kàràkàrà parara ararara ókè èmi gangan tó bá mara mi èmi tó bá sámọ́ mi èmi gangan tó bá mara mi èmi gangan abọ́sórí gbàngbàngbàngbà. ọkẹ gangan tó tá falù sórí tó bá gbá ẹ lójú má ṣe gbàgbé yẹn lẹ́jẹ̀ dá padà. tó tá falù tàjú dín ní ìmì ọ̀jí o. èèyàn tí búrò mákẹ́ tó ṣó. olùgbàyè ọ̀gá lọ síbi iṣẹ́ lọ́la yẹ́lò sáyé ó jàmọ̀ ọ̀gá lọ bí iṣẹ́ lọ́la ìyá mẹ́lọ bàbá tó dé olùgbàlà sí yóò ṣe wọn ọ̀gá tiwa ọkọ̀ tàyè tí máa yé túndé olùgbàyè aláṣẹ rí entertainment services and logistics ọ̀gá iléeṣẹ́ aláṣẹ ríà lodge aláṣẹ ríà farm aláṣẹ ríà instrumental director aláṣẹ ríà store aṣìmámáté èlùbọ amámáta flower òyà mẹlọ tọpẹ akáṣọ amámáta sìmẹ́ntì tó bá gbogbo nǹkan la máa ṣe ṣẹlẹ̀ ní gbọ́ ni àwágò nígbà olùgbàyè wá sí ìwú yìí ó ṣe a máa kọ́ police station a sì máa tayọ̀ mọ́lé òyà mẹ́lọ tọ́kẹ́tọ́kẹ́. ọlọ́run bá ti bẹ̀ fọ́rọ̀ ẹ̀ o àmì àṣẹ olùgbàyè wá sí ìwú mi bàbá onírìyà náà ọkọ̀ Yétúndé. fílẹ̀. ẹlẹ́sìn olùgbàyè bàbá nìyànà. ubo. oṣù àgọ́ ó yá kò kéré. ọ̀gá mi ọlọ́run bá ti bẹ̀ fọ́rọ̀ ẹ̀ o náà àmì o. olùgbàyè wá sí ìwú mi bàbá onírìyà náà ọkọ̀ Yétúndé. ẹlẹ́sìn kò kéré. tọ́jú yẹ́lò sáyédì dáadáa. kò kéré. olùgbàyè wá sí ìwú ọkọ̀ Yétúndé. alájọ rí entertainment ọ̀gá tí wà ní ẹ lọ́pọ̀ ọ̀gá tí yóò wà tọ́pẹ́ náà ti ká tọ́pẹ́ àwọn ẹrù ìtọ́pẹ́ náà ti ká máa gbọ́gbọ́n ọ̀gá wa lámbébé ò gbọ́dọ̀ wọn ní lálátà. kò dẹnu kò jẹ́ kó wá káyì. olùgbàyè lámbébé ò gbọ́dọ̀ wọn ní lálátà. ṣọ́pọ̀ ìyá alájẹ mọ̀ tó mọ̀ sóra. ìyá alájẹ ṣọ́pọ̀ mọ̀ sóra. mo fọlọ́run ṣọ́ ẹ̀ wá sí òye ṣe wò ó. olùgbàyè wá sí ọ̀gá tó. èèyàn pẹ̀yẹ mi kò dé ṣe o. ìyá alájẹ ṣọ́pọ̀ mọ̀ sóra o. èèyàn tó ìyá mẹ́lọ bàbá kan tọ́ka. mọ̀ sóra ló ní skọ́skọ́skọ́ náà ní ẹ̀yìn tá ẹ̀ ní wèrè kankan. fílẹ̀. kò lè bàjẹ́ kò lè bàjẹ́ kò lè bàjẹ́ ìjọba jẹ́jẹ́ kò lè rẹwà kò lè bàjẹ́. èèyàn ṣe béèrè gbogbo ìdìbò èèyàn pọ̀ ẹ̀mí kò dé ṣeun ṣọ́ńpọ̀ mọ́ṣúra tó máa jẹun lọ ẹjọ́ tí tó yá mẹ́lọ̀ mọ́ṣúra o tọ́jú ṣe béèrè o ọmọ ṣe tọ́jú ṣe béèrè o èèyàn tó yá mẹ́lọ̀ bàbá kan tọ́kọ́ lórí bàbá kan tọ́kọ́ bàbá tọ́lá ní káwọn tètè ṣeun ṣe béèrè mo kà ọmọge latest àmì náà wáyé náà ọdíyà pẹ̀lú táwa latest mo kà èdè bóra o. ó mọ sẹ́sẹ́ bèlè ṣùgbọ́n mi ò rí ohun tó dùn tó àwọn orin tọ́kẹ́ náà ti kà yìí àtijọ́ wọn jó ní. ebi mama ni ohun tó dùn tó kájíjọ wájú lọ orin tọ́kẹ́ náà ti kà yìí àjíjọ wájú ní.
ó yà wò ọmọ mo ṣe ní bá. Ìlú kankan ní bọ́mẹ̀, ìlú kankan náà máa ń gbà. Tábì ìnà kò sí eré mẹ́. orí ẹgbẹ́dá èèyàn tàbọ̀ national yóò ṣeun Àjàyí kò sẹ́yìn. èèyàn davis máa dé ìyànà o ọkọ̀ tàbí iná bébí mi mọ̀ mọ́rẹ́ Oúnjẹ kò ó sẹ́yìn. ṣe fàṣọ láàbùkọ̀ kó kalẹ̀ o èèyàn yá mẹ́lọ bàbọ̀ gan Ògùn arúgbó wọ́n ti bọ̀. ọpẹ́ lórí bàbọ̀ ló tọ́pẹ́. ó gbà torí páwọn tèmi gbé mi sórí èmi kan gbé wọn sórí o fílẹ̀. Ó yẹ ṣe bí ọmọ nílé kò jẹ́nu. àní páwọn tèmi fẹ́ mi dénú èmi kan fẹ́ wọn dénú o. ìpèsè wẹsẹ ó gbọ́ sórí mọ́ṣẹ́ wá gbé mi sórí èmi kan gbé wọn sórí o gbọ́. Lórí ilé bí wípé. ọ̀pọ̀ láwùjọ kọ̀ọ̀kan tọ́pẹ́ náà ti kà o. wọ́n bá gbé wọ́n gbé jù sílẹ̀ níyò wọ́n padà ṣàkótọ́. yàgàyàgà ọ̀pọ̀ láti òjò kọ̀ọ̀kan tó gbọ́ sáìdì o. Ó yà wọ́n bá gbé wọ́n gbé jù sílẹ̀ níyò wọ́n padà ṣàkótọ́. ta ló sọ pé kò pọ̀ ó pọ̀ o. ẹgbẹ́ ta ló sọ pé kò pọ̀ ó pọ̀ ìpèsè ó pọ̀ ọmọ kò pọ̀ báwo ó pọ̀ sọ fún wọn tí o bá pọ̀ sí wọn máa fi kún ní ó pọ̀ ìpèsè lórí bó ti pọ̀ 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 Yàmàyàmà. ó ti pọ̀ 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 Bọ̀ jáde-jáde. ó ti pọ̀ 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 Bọ̀ yàmàyàmà. bàbá láti ó pọ̀ o. Ọdún jẹ́ kó rí bá ó pọ̀. bàbá láti adidas bọ̀ bá ti o. Lásán sọ pé ọgbà. èèyàn tó níṣọ́ọ̀la tó ń jẹ́ sàyídì o. Ìyá tó gẹdú ó pọ̀. Ó pọ̀ bàbá láti mọ́ ọjọ́ ní ìṣeṣe ó ṣe ọmọ tewé àdìsá ọ̀gá Ṣọlá púpọ̀ ẹrù. ọmọ tewé àdìsá ọ̀gá Jẹ́pìlà èèyàn tó yọ mẹ́lọ màbò ló tọ́ka. bàbá láti adidas property dádúró ní ọ̀dọ̀tọ̀ lọ́rọ̀ ewé àdìsá kan bí kọjọ ẹ má lọ wá ẹ má lọ wá. kó bá gbé lọ. Ó dẹ̀ bẹ́ẹ̀ dá ẹrù lódò. bàbá láti ọmọ ògbọ́n adidas property dádúró ní ọ̀dọ̀tọ̀ lọ́rọ̀ ewé àdìsá kan bí kọjọ ẹ má lọ wá. Kó bá gbé lọ. aláṣẹ ìyá láti renters. Jàgàjàgà ẹrù lódò. a nílé iṣẹ́ òní jóná. ẹ bá ń tọ́jú ewé ọ̀gá wa. aláṣẹ adidas property tí mo rí rí. ẹ kó palẹ̀ mọ́ abúlé ẹgbàdé tó bọ́ lọ́nà òun apá aláyọ̀ o. ọ̀gá ti sọ fún wa òye àmẹ́lọ pé ká dúró déédéé. aláṣẹ ìyá láti renters. bàbá láti adidas property ó tèmi. ọmọ tewé adidas èèyàn ti ṣọlá ọ̀sàmù àbá tọ́jú jábélé tọ́jú general site manager yìí ó ṣe mú my commander àyà àṣìṣe yìí ó ṣe mú. ẹ tọ́jú bàbá mi àgbéfá ẹ kú palẹ̀ mọ́ ọdún fá tó bọ̀ lọ́nà tá a tún máa ṣe ọlọ́run abá àmọ́jọ́rò wọ́n lélẹ́rẹ́ mi àfonitọ́pẹ́ náà tí ká máa mà náà ń gbọ́. adidas property ọ̀gá wa ń kọ́ ìṣọ̀lá sáìdì tó ń kọ̀nà ó ṣe yá láti fòye ó ṣeun yéé mo ní yá láti fò yá láti fò yá láti fò. Ó gbọ́dọ̀. ọmọ tewé adidas property ó ń talẹ̀ ó ń talẹ̀ ó ń ralẹ̀ ó tún ralẹ̀. èèyàn tó yá mẹ́lọ̀ tipẹ́tipẹ́ ní bàbá Babátúndé ẹrù tọpẹ náà tí ká bá bówó bàbá tọ́lá ní káyọ̀dé ìdòdíà èmi akọrin bí ẹni sóògùn orin wàlájì tọpẹ náà tí ká bàbá jọlá. Bàbá Tọ́lá ní káwọ́. Àjàó ọmọ
ṣènìyàn. Má dẹ̀mọ̀dẹ̀, má gbọ̀dẹ̀dẹ̀, má ṣàgbọ̀jò. ó ń pẹ́ kò dùn mọ́ ẹ nínú ẹ tún gbé padà. Ìjọba kó kọlù wọn. Báwa nà kó ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́. yàgàyàgà sáyidì múdẹ gbẹdá gbogbo náà náà èèyàn ta bọ́ọ̀nà sọ̀nà èèyàn yí àmẹ́lọ bàbá ìyànà ọkọ̀ tàmí náà ó ní pé tọ́kẹ́ lólórí tùgbà tèmi náà fẹ́ kọ́ Wọ́n lẹ́bẹ̀ẹ́ jìgá. ókè ẹ tún dá padà. Ó dà. Ìjọba kó ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ó ṣe confidence kamọ́rù àkóyè mi bẹ̀sẹ̀ o lábúlé gold èèyàn tó yí àmẹ́lọ èèyàn ṣe wọn síwájú Bọ́lá Sádé Dance. Wọ́n lẹ́bẹ̀ẹ́ èèyàn tọ́kẹ́ náà ti kà àkóyè mi bẹ̀sẹ̀ èèyàn bàbá lọ́ládé Bíbá ó ṣọ̀tà. yá múrí ẹgbẹ́ dẹ̀ tún gbé padà. Bọ́lá Sádé Dance. Abọ́ National kó kọlù wọn. múrí ẹgbẹ́ dá náà náà connection èèyàn 3310 èèyàn ta bọ́ọ̀nà sọ̀nà èèyàn yí àmẹ́lọ èèyàn dé abc Ìjọba múrí ẹgbẹ́ dá èèyàn tọ́kẹ́ náà ti kà ó bàbá aṣọlá lẹ́rìn ẹ̀ èèyàn bá túndé ìyànà lọ́ọ̀tì. ọkọ̀ túpọ̀ ìdòmí yóò ṣe wo Wọ́n lẹ́bẹ̀ẹ́ jìgá. èèyàn tó yá àmẹ́lọ múrí ẹgbẹ́ dá ọkọ̀ oríṣiríṣi ìṣúdẹ̀ tó kú jọ́sí o ọlọ́run sára àbá o Wọ́n mẹ́rù rẹ̀. tọ́jú àbọ̀ náà ṣọ́nà dáadáa Láti sí rí ó kó méjì pọ̀ 3310 ó jábọ́ tí ó yá mẹ́lọ ó 40 èèyàn débi sí ìbàdí àná o ọkọ̀ tàbí náà ó kárí dédé bàbá démiládé mọ̀ tó ní ìṣómúrí èèyàn tọ́kẹ́ náà ti kàbà mọ́kọ́ tọ́kẹ́ orí ọmọ ìyá mi abọ́ náà ṣọ́nà o abọ́ náà ṣọ́nà. ó jábọ́ kò fọmọ́ tó ní ìṣòṣò abọ́ náà ṣọ́nà o. ó jábọ̀ náà connection wọ́n bínú 3310 èèyàn bàbá Adémiládé múrí ẹgbẹ́ dá ẹjẹ́ tó yá mi lọ yá bọ́ gbogbo ìgbà tó bá ti rí wa máa ló máa ń pọ́n wálé 3310 èèyàn múrí ẹgbẹ́ dá ẹjẹ́ tó yá mi lọ yóò ṣe wú 5 and 6 ló bí dùmán ìdùnmá tó bá bẹ́ẹ̀ níbẹ̀ ó wà náà jú ni ó kárí abọ́ náà ẹ̀sọ́ náà yóò ṣe èèyàn tọ́pẹ́ náà ti ka gbogbo náà mo mà àwọn náà àwọn náà. ó ti wà tí pẹ́ òrẹ́rùn mi. abọ́ àwọn náà àwọn náà mo mọ múrí ẹgbẹ́ dá o mo máa máa bọ́ náà sọ́nà o 3310 labọ́ náà sọ́nà o iṣẹ́ ṣẹlẹ̀ rí yẹn èèyàn bàbá Démiládé o múrí ẹgbẹ́ dá bàbá Démiládé èèyàn ti pin inú ẹ̀ adùn o òṣèlè pa ohun mi o ìyálájẹ torí Ọlọ́run ọba Tọ́pẹ́ Ìjàyà o èèyàn tó yá mẹ́lọ èèyàn débi sí ìbàdí àná o ẹ̀yin lẹ́jọ́ tó yá mẹ́lọ. lónìí báwọn tèmi gbé mi sórí èmi kan gbé ọ sórí o. múrí ẹgbẹ́dá èèyàn bàbá Démiládé wo àwọn tèmi gbé mi sórí èmi kan gbé wọn sórí o. èèyàn ti pín wọ́n ṣe wá gbé mi sórí èmi kan gbé wọn sórí ọ̀pọ̀ láwùjọ kọ̀ọ̀kan ìpín náà bá rò ó wọ́n gbé jù sílẹ̀ ní o wọ́n gbọ́dọ̀ ṣàkóso ó kárí ìpín náà bá rò. 3310 iṣẹ́ ṣẹlẹ̀ èèyàn múrí ẹgbẹ́ dá bàbá Démiládé mo gbà fún ẹ tó. bàbá ti sọlá mọ́tò ní ìjọsìn múrí ẹgbẹ́ dá èèyàn 3310 iṣẹ́ ṣẹlẹ̀ iṣẹ́ yẹn gọ́gọ́gọ́gọ́ nìyẹn èèyàn yá mẹ́rin tọ́kọ ẹ tọ́jú ìgbìnà àbárò dáadáa farabalẹ̀ ìgbìnà àbárò tọ́pẹ́ wọn kì í ṣe báyẹ̀ lágbo tiwa èèyàn bàbá olóró ṣe múrí ọkọ tàbí náà bàbá yànà èyí yá mẹ́lẹ̀ tọ́kẹ́ ṣùgbọ́n
tó ti gbọ́ nípa Èkó Sego. Èkó Sego. Àbótú lọ́nà. Àbólọ́sùn. Àbólóyè. 33 náà. Òmọdẹ́kù. Iṣẹ́ ìṣẹ̀lẹ̀ èèyàn ti pè náà bá rò. Débísí. Òmọdẹ́kù. Bàbá Àyànà. Àbólóyè. Àbólọ́. Àbótú lọ́nà. 33 náà. Iṣẹ́ ìṣẹ̀lẹ̀. Iṣẹ́ gangan. Iṣẹ́ ìṣẹ̀lẹ̀. Ó mọ ní. Ó lọ náà ni yóò lọ náà ni yóò lọ náà ni o. Òfin Kádírì. Ọmọ Wálé mi ṣámà nílé epo. Ọ̀tún. Èèyàn tó yá mẹ́lọ tọ́gọ́tọ́gọ́. Àgọ̀. Èèyàn Débísí Bàdé Àná. Bàbá Àyànà. Ọkọ̀ Tàmínà. Èèyàn tọ́gọ́ náà ti kàwé àfọ́gọ́. Èèyàn Big Daddy. Èèyàn ti ṣẹ́ ṣẹlẹ̀. Èèyàn bàbá Adémiládé. Múrí Ẹgbẹ́dá. Èèyàn ti pin náà bàrò yóò ṣe wọn. Ṣé Wàsíù. Èèyàn tọ́gọ́ tàdúgbò bá àfọ́gọ́. Múrí Ọlọ́run bàbá Sagbára Dọ̀tun jàre. Ọlọ́run bàbá Sagbára Dọ̀tun. Níbo níbẹ̀ níbo, abáná súnmọ́ òde ògbódò ọmọ bẹ̀. Níbo ó pọ̀. Ó ṣe ìpínlẹ̀ àbárò èèyàn ti jọ lásọdíkì tó ń bẹ nílùú London Asagbára Dọ̀tun. Ọlọ́run Asagbára Dọ̀tun. Bàbá Àyànà inú ẹ̀ adùn o ó kárí Débísí ọkọ̀ títí tàbí iná èèyàn ti ṣẹ́ ẹsẹ̀lẹ̀ èèyàn Múrí Ẹgbẹ́dá èèyàn tápẹ́ náà ti kà ó ẹ̀ má ṣe yàmàyàmá o. Bàlọ́ Asagbára Dọ̀tun. Ọmọ ológo nípínlẹ̀ àbárò èèyàn ti ṣẹ́ ẹsẹ̀lẹ̀ ó yàtọ̀ àti tírútẹ̀ èèyàn Múrí Ẹgbẹ́dá Débísí ní yànà o ẹ̀ má ṣe yàmàyàmá o. Àwọn Asagbára Dọ̀tun. Èèyàn buyọ̀ ìpínlẹ̀ àbárò Asagbára Dọ̀tun. Ọlọ́run Asagbára Dọ̀tun. Nítorí láńbébé ò gbọ́dọ̀ wọn ní lálátà. Ìpèsè wọn jábọ̀. Ìpínlẹ̀ àbárò yẹsẹ. Iṣẹ́ ìṣẹ̀lẹ̀ 33 tẹ́. Iṣẹ́ gangan nìyẹn. Abáná bàbá mi. Ó ṣe Débísí Bàdé Àná wa. Abáná súpà. Ẹ̀kọ́ palẹ̀mọ́ on the 12 and on the 15 a máa ṣe gbogbo ẹ̀ ní òyí àmẹ́lọ̀ mọ́ra wọn. Ó ṣe Débísí Bàdé Àná bàbá Àyànà ọkọ̀ Tàmínà. Abáná súpà àwọn ọmọ yìí. Ó dẹrù. Bàbá Ṣọlá ọkọ̀ Dúpẹ́ Indomie ìyá ọkọ̀ fún mi. Èèyàn ti ṣẹ́ ìṣẹ̀lẹ̀ èèyàn yí àmẹ́lọ̀ tọ́gọ́. Ìpèsè wọn jábọ̀. Débísí Bàdé Àná yọ ọmọ ta síwájú lábúlé gold èèyàn yí àmẹ́lọ̀ bàbọ̀gọ́ náà. Ó ṣe dẹ́kò ó ná o Débísí bàbá Àyànà iṣẹ́ ìṣẹ̀lẹ̀ gan dúró dédé. Débísí ò tí ì lọ dẹ́kò ò tí ì lọ nìyẹn. Abọ́nà ṣọ̀nà. Èèyàn lẹ́kọ̀ọ́ ọba tètè ṣe ó yá dẹ́kò amúlùdùn inú mi dùn. Gbèsè wẹ́sẹ̀ amúlùdùn inú mi dùn. Amúlùdùn inú mi dùn. Adébísí níyànà o Amúlùdùn inú mi dùn. iṣẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀rí ẹ̀ Amúlùdùn inú mi dùn. ó ṣe Múrí Ẹgbẹ́dá Amúlùdùn inú mi dùn. èèyàn ní ìpínlẹ̀ àbárò Amúlùdùn inú mi dùn. Débísí níyànà o Amúlùdùn inú mi dùn. ó yá máa jó lọ dẹ́kò Amúlùdùn inú mi dùn. dẹ́kò èèyàn tọ́kọ̀ náà ti kàn ó Amúlùdùn inú mi dùn. tọ́kọ̀ ló lónìí o Amúlùdùn inú mi dùn. confidence Kamori o Amúlùdùn inú mi dùn. èèyàn tàwọn àkóyí mi bẹ̀ sìn Amúlùdùn inú mi dùn. dẹ́kò ọmọ ìtaṣáláwà o. Amúlùdùn inú mi dùn. Òfin Kádírì amúlùdùn inú mi dùn. Débísí amúlùdùn inú mi dùn. ó yá máa jó lọ dẹ́kò Amúlùdùn inú mi dùn. ọmọ ológo dẹ́kò amúlùdùn inú mi dùn. ó ní tọ́kọ̀ ló lórí o Amúlùdùn inú mi dùn. ẹnu ìyá mẹ́lò Amúlùdùn inú mi dùn. ọmọ torí mo ní àná gbọ́dọ̀ dúró táwọn fẹ́ di ràbákì. Ìpèsè wẹ́sẹ̀ ó dé èèyàn. Abáná súpà. iṣẹ́ ìṣẹ̀lẹ̀ Ẹ gbọ́dọ̀ bínú. ẹ tọ́jú ìpínlẹ̀ àbárò dáadáa. tó bá gbá ẹ lójú ńsìn á dàbí ẹni pọ́n ra èdè ẹ bàbá Babátúndé sórí pé idiot ni ẹ. ó ṣe Débísí báyìí tọ́jú ṣe wájúwájú lábúlé gold bàbá Àyànà ọkọ̀ Tàmínà èèyàn confidence Kamori yóò ṣe é mú
àkóyí mi bẹ́ẹ̀ sì tún gbọ́rọ́ bàbá adémiládé ó ná bàbá bàbá. èèyàn lágàmì skìdó yóò ṣe wo iṣẹ́ ìṣẹ̀lẹ̀ mọ́ tó ní ìjọ́jẹ́ iṣẹ́ gangan ó sì máa fún mi níṣẹ́ bàbá 33 tẹ́ ó jábọ́ ó tuntun mú èèyàn tọ́pọ̀ lórí bàbá gan tó pẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ó yá mẹ́rọ̀ mẹ́tì yẹn ló ó ta lẹ́nu àwọ̀ bàbá tọ́lá ní káwọ́ tètè akọrin tó bọ̀ pọ̀ bàbá olówó tọ́kẹ́ tọ́pẹ́ kí ló dé tó ń dùnkù mi àníṣe mi nìkan. ṣé wọ́n níjọ́ adójú kan fi kan ká ló ẹ bá ti ṣẹ̀ṣẹ̀ kú ṣẹ̀kú kúkúmu àwọn ayé ti káàsì ẹ̀ àbọ̀ national àwọn ayé ti káàsì ẹ̀. ìjà sọlẹ̀ 33 tẹ́ ó ṣe débi sí níyànà ṣáwàlá nígboro orí ẹgbẹ́ dá wọn tó bẹ́ẹ̀ wọ́n bẹ́ ni. gbèsè wá sí wọn ti káàsì ẹ̀ gbádà súpà yẹn pa. èèyàn níbi náà bá rò mí èèyàn ti jọra sọ́díkè ní London. èèyàn tó máa ṣí àbáyànà. ó yá gbọ́ tí ẹ bọ́lẹ̀. wọ́n ní Débísí ló wá wá sílẹ̀ ó yá gòkè máa ṣágbó ẹ lọ máa mọ tí ẹ lọ má lọ ṣe bẹ́ẹ̀ ń jọra ṣá o yìí pèsè ṣóhun ni ẹ àwa sí máa ń fún mi lówó náà èmi bàbá pèsè ẹ rè ó máa ń fún mi lówó ó ń ṣọ máa ń ó yá ẹ fún kànáà kan lórúkọ mi. iṣẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀rin ẹ̀ ṣáàlà ní ìgboro ọmọ torí yẹ́lò sáìdì láti wá síbí mo rí ẹgbẹ́ dákú kálẹ̀ àwọn ó ṣe ìpinnu àbárò mo appreciate tọ́pẹ́ lórí bàbá ọgbọ́n tọ́pẹ́ a mọ̀ pé ọmọ ìyá mi o. kò yẹ wọn jọyẹ wọn kò yẹ wọn jọyẹ wọn kò yẹ wọn adẹ́lẹ̀ máa ń fàyè pèsè wá sí wọn adẹ́lẹ̀ máa ń. iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ṣó lè rí 50 billion ìyá mi. kùtù lóṣooṣì ó pọ̀. 33 tẹ́ ó jábọ́ kó fọ́ ṣó lè rí 50 billion. ọmọ wálé mi ṣàmà ní ilé epo èyí yá mẹ́lẹ̀ tọ́kọ́ èèyàn náà ti kà tọ́kọ̀ o. ọmọ wálé ṣàmà ní gbogbo ilé epo bàbá láàánú mi wálé ṣàmà ní tètè ṣe ó kárẹ̀ ìpín ìpín náà bá rò yóò ṣe wò ó èèyàn bàbá olóró tọ́gọ́ o mo ní ẹgbẹ́ dá máa hàn tó lọ tètè ṣe 33 times èmi ni mo kò ṣàlùkù mọ́nù jẹ́ kó ẹ̀mí èèyàn ti dẹ́mu sùn bàbá gíwá èèyàn tọmọ akin Spartacus ó mọyàn pẹ̀lú ṣe yí ọ̀padà ṣópè ní ẹwà òṣè olúwa. ẹ̀dọ́jú kẹ́ńdù yọ́nà mímọ́ jẹ́ àtijẹ́kùn ṣó. ìyẹ́jẹ́kùn kíkọ̀ voice. ọ̀làbọ̀ méjì tó ń gbà. mo rẹ̀ pẹ́ dá àbágbó tọ́pẹ́ náà ti gàdé wálé àwọn àjànà borí tàbẹ̀bẹ̀ kan lè sọ. abọ́ kí ló dé? ó yá káyì. ó ṣe múlẹ̀ ẹgbẹ́ dá ọmọ pẹ́. ìpèsè wàásù kí ló dé? ó fàyè. many people tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà máa sọ̀rọ̀ àjànà borí tàbẹ̀bẹ̀ kan lè sọ. bàbá Ṣọlá. ó yá dáhùn. èèyàn Débísí máa dé àná ọ̀hún. àti tí orí tẹ. ìpèsè tó jẹ́ àásì mórí ẹ̀. 33 tẹ́ iṣẹ́ ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin ẹ̀ kò ṣeré. èèyàn yá mẹ́lọ̀ àbówó tọ́kẹ́. bàbá ẹ̀lẹ̀ wọ́n ń pariwo dey play olódàṣà dey play. ó yá push. mo rí ẹgbẹ́ rá iṣẹ́ ṣẹlẹ̀ gan ò tí ì lọ ó dúró tán. wọ́n ń pariwo dey play olódàṣà dey play. bàbá Adémiládé bàbá Ṣọlá mo rí ẹgbẹ́ rá ó gbọ́ àwọn tó ń pariwo dey play wọ́n tán ẹni pàdé ẹ̀. bàbá kò á ọmọ dey play báwo táwọn ọmọ gbẹ́gbó lọ táwọn ọmọ gbẹ́gbó
tó ń ṣe tó dáa stop playing má fi jẹ́ ṣeré. Ó yá stop playing má fi jẹ́ ṣeré. Orí ẹgbẹ́ dálẹ̀ rí yẹn. Stop playing má fi jẹ́ ṣeré. Bàbá Démiládé. Stop playing má fi jẹ́ ṣeré. Èèyàn ti ṣẹ́ ṣẹlẹ̀. Stop playing má fi jẹ́ ṣeré. Èèyàn ta ti ti rí tẹ́. Stop playing má fi jẹ́ ṣeré. Ìwọ lẹ́jọ́ ti pin náà àbárò. Stop playing má fi jẹ́ ṣeré. Ó ṣe ìpín náà àbárò. Stop playing má fi jẹ́ ṣeré. Èèyàn Débísì ó kárí o. Playing má fi jẹ́ ṣeré. Bàbá Ìyànà Débísì. Stop playing má fi jẹ́ ṣeré. Iṣẹ́ ṣẹlẹ̀ farabalẹ̀ jíjó mi o. Farabalẹ̀ jíjó. Ìjọba gbogbo ẹ̀kọ́rọ̀. Ẹlẹ́ṣin ṣàtẹ̀tẹ̀. Ìjọba gbogbo ẹ̀kọ́rọ̀. Ènìyàn. Ẹ farabalẹ̀ jíjó mi o. Farabalẹ̀ jíjó mi. Ìjọba gbogbo. Ìjọba gbogbo ẹ̀kọ́rọ̀. Orí ìfọkànbalẹ̀ mo fi kọ́ ni o. Farabalẹ̀ jíjó mi o. Mo rẹ̀ gbẹ́dá ló sọ mi bàbóló. Ẹlẹ́ṣin ṣàn. Ó ṣe ìpínlẹ̀ àbárò àwọ̀ Ó dàdọ̀ bò. iṣẹ́ ṣẹlẹ̀ máa jọ̀rọ̀ tètè. Ókè. Èèyàn tó gbẹ́nà ti kà kúrẹ́ ẹgbẹ́dá. Ìjọba gbogbo ẹ̀kọ́rọ̀. Èèyàn bá gbowó ògbọ́. Iṣẹ́ ṣẹlẹ̀ máa jọ̀rọ̀ tètè ṣòwò. Èèyàn tó gbẹ́nà ti kà bàbá tó dé. Mo rí ẹgbẹ́dá o. Lóní mi ò ṣọ́ ẹ má má ṣọ́ mi o. Ṣọwọ́ṣọwọ́ ṣọwọ́ṣọwọ́. Ọmọ tọwọ́tọwọ́. Ṣọwọ́ṣọwọ́. Bàbá láti ìlú òjẹ́rù. Ó ṣe mo rí ẹgbẹ́dá. Ìpínlẹ̀ àbárò. Èèyàn bá gbọ́gbọ́. Ọjí silent. Iṣẹ́ ṣẹlẹ̀ 33 10. Ìpèsè. Tọ́gbẹ́ náà ti kà ó. Wálé súnmọ́ bí. Ó yá tó ń bá yà bọ̀. Ọjí silent. Tó ń bá yà. Ọba yàbọ̀. Tó ń bá yà bọ̀. Tó ń bá yí pé kò dẹ̀rù à. Òjẹ́rù. Wọ́n á tún rọ̀ padà. International. Ọjí silent. Èèyàn sì kọ́ ti o. Èèyàn bá gbọ́gbọ́. Èèyàn bá yáyé. 33 10. Orí ẹgbẹ́dá. Èèyàn ti gbin náà bàrò o. Èèyàn bá gbọ́gbọ́. Iṣẹ́ ṣẹlẹ̀. Ó ní wípé mi ò sọ ẹ má má sọ. Ṣọwọ́ṣọwọ́. 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 Ó jẹ́ kò yú òjẹ́rù. Yú òjẹ́jà. Débi sí ìyànà yú òjẹ́rù. Ó ṣe mo rí ẹgbẹ́dá. Ọmọ pẹ́. Iṣẹ́ ṣẹlẹ̀ 33 10. Àlùpàrà wa ò yí àmẹ́lò tọpẹ́ o. 33 10. Iṣẹ́ ṣẹlẹ̀ mò ń gbádùn ẹ. Ọmọ Wálé ṣe àmàdù nílé epo. Ó sọ bẹ́ẹ̀, ó ní Wálé babaláàánú màá ní. Ó ní Wálé ṣe àmàdù nílé epo. Iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ó ní kíkú máa ń pa láàánú mi o. Pápá Wálé ṣe àmàdù nílé epo. Ọmọlájí ìwé òlẹ́jà. Mo appreciate. Mo rí ẹgbẹ́dá. Ó ṣe iṣẹ́ ìṣẹ̀lẹ̀ 33 10. Ẹ jẹ́ bí ìpínlẹ̀ àbárò mi èèyàn tìjọ lásán dìkì ní London. Bàbá Ìyànà Adébísí ẹ̀gbọ́n ti ìpèsè wá sí òyìnbó. Ọgbọ́n wa ọmọ ogun báyọ̀ tó tàbálù táyù dín ní o. Èèyàn tí búrẹ́wì market ẹ̀yìn lè yọ tàbí ó kí àmẹ́rì lákèrè lè o. Ọmọ òtútù ìpọ̀jù o. Ìbúrẹ́ market kí là máa ṣe sọ̀rọ̀ náà ṣe o. Àfi ká wá solution sí ni. Yellow side. Ẹ ṣètọ́jú balẹ̀ mi aláṣẹ branche. Olókè méjì balẹ̀ o.
táyé bá ń jáyé tí bàbá ń jẹ́gbà olókè méjì ẹ máa rí gbà lò ẹ máa rọ́wọ́ yọ ẹ máa dán láàrin ọ̀rẹ́ tọ́pẹ́ láàrin ẹbí olókè méjì bàbá o láìwọ̀ lásùmọ́ bí alágbe ó ṣe dúdú mú tí ó yọ ṣe dúdú mú tí ó ti kọ́ tún. ó bàbá mọ́súrátù ó jẹ́ dúdú mú tí ó èèyàn yá lọ́sàáìdì mi èèyàn tẹ̀lẹ̀ tó jẹ́ délé èèyàn yá mẹ́lọ̀ tọ́ka dúdú mú tí ó máa Maria Indomie kó má lọ di sọ̀díkì o yàrá ó ti lọ́gbọ́n jù o ìwọ ló gbọ́n jù àgbọ̀ngbọ̀n tán yé àbàmọ́ lọ́gọ́gọ́ ìwọ ló gbọ́n jù ọgbọ́n kò má sẹ́ni tí yóò ojú èkó àwa fílà. ìwọ ló jájú dúdú mú tí ó ti lọ́gbọ́n jù. Ifá ojú confidence àwọn ọgbọ́n rẹ̀ ojú kan tó kò má sẹ́ni tí yóò gbọ́n. Ifá bàbá ọgbọ́n kò má sẹ́ni tí yóò gbọ́n. èèyàn dúdú mo ti rò Ifá èèyàn tó yá mẹ́lọ̀ tọkọ. ìwọ ló jájú. confidence ọgbọ́n kò má sẹ́ni tí yóò gbọ́n. èlé bá ọjọ́ ojú confidence aláti confidence kà mọ̀ rú wọn kí ẹ. bá ń tọ́jú àkóyí mi bẹ́sẹ̀ yóò ṣe ẹ bá ń tọ́jú ṣe wá síwájú lábúlé gold ẹ tọ́jú bàbá àyànà Adébísí ọkọ tàbí ná ó ṣàmọ̀ ẹ̀gbọ́n ti pèsè tó jẹ́ wàásù tètè dé ẹ má pa bàbá yín. ó kiri kì í gan confidence kà mọ̀ rú kí ló ṣàwọn ó láìkì mi. ojú confidence kà mọ̀ rú àwa. gbèsè rẹ́sẹ̀ ó kiri kì í gan. èèyàn tàkó ìbẹ̀sẹ̀ yóò ṣe o. ojú bèbí. ẹ tọ́jú ṣe wá síwájú idán gangan èèyàn nínú ó fúra aláṣẹ bí kábù ní Gambia ẹ tọ́jú àlàyé níná lówó owó dọ́là ló fún mi $1,000 ló fún mi ewé mẹ́wàá $1,000 ló fún mi ẹ sì tọ́jú nínú dáadáa àlàyé nílùú Gambia yóò ṣe ó. ó jẹ́ kó wó láìkì mi. ẹ̀gbọ́n tó nílé Azeez èyí ò ṣe ẹ̀gbọ́n ti lárí ọ̀pọ̀ onílé Azeez nínú lówó gbogbo Gambia bẹ́ẹ̀ bá délé ẹ̀ bá kálá $1,000 ló fún mi. jàgàjàgà ó kiri kì gan. ó kàn ṣọwọ́ báyìí ó ní Tọ́pẹ́ wò sún omi $1,000 ló fún yà. ojú mo ti yù. èèyàn Tọ́pẹ́ náà ti kà á bá àbọ̀gán Tọ́pẹ́ ó yá mẹ́lọ́ bá àbò èmi ni òye àmẹ́lọ́ bàbá lọ́ládé ẹni tá a ti kẹ́kùn dé ti dé. dúdú mo ti wẹ̀ ṣe ni. Tọ́pẹ́ náà tún ká bàbá Jíbọ́lá ẹni tá a ti kẹ́kùn dé ti dé. Àkóyí confidence ó gbọ́ ó ṣíwájú pé Tọ́pẹ́ máa fún àjẹ orí àkọ́tún tó dùn ṣùgbọ́n àlùjọ tó ta ó ta lẹ́nu dáta lọ́gbọ̀n mo forí kò mú sáré o Tọ́pẹ́ táwa ti mọ̀ sí confidence ó ti pẹ̀kàn pẹ̀lú àkọ́tún orí. bàbá ọjà ṣe mí. confidence kà á mọ̀ ọ́rùn mi yóò ṣe. ó ní bàbá ọjà ṣe mí náà. èèyàn ti dán gangan síwájú lábúlé gold Àkóyí mi ìmẹ̀sìn ara wa ni bàbá àyànà Adébísí ti débì èèyàn yá mẹ́lọ́ máa bọ̀ gbọ́n confidence showman cody irọ́. Àkóyí mẹ́sìn bàbá èèyàn.
ọmọ ogun báyọ̀ aláàjì àsìkò láyé ṣọmọ rẹ fún náà irọ́ yẹ́lò ọmọ ọlọ́jọ́ bí àdúrà la máa ṣe ó tiẹ̀ ní ṣubú rárá débi pò máa ń dànù o táyé bá ń jáyé. ẹlẹ́ tó jẹ́ tàánù ní ìṣòdélé. baálẹ̀ olókè méjì ló ní kọ́ mọ́ wá. àwọn etí kábíyèsí lágbára ọlọ́run. ọjọ́ tó bá gbàdé. olókè méjì lọ́jọ́ tó bá gbàdé o. ọjọ́ ńlá ni ó gbàdé. torí èèyàn ńlá ló ń dádé. ká ṣe kábíyèsí ká tún dọ̀bálẹ̀ fún o olókè méjì yóò dọ̀bà láàfin. branchama branche ayé tí màmá yóò ṣe túndé látàrí kò sí ohun kankan alihamudulilayi àti dúpẹ́ ayé tí ìwọ náà ló ṣe ìwọ náà ló ń jẹ́ lọ́wọ́ tó wá jẹ́ yìí ọlọ́run á fún ẹ lẹ́mí gúngún náà tí ká bá bọ́ bọ́ ayé tí màmá ayé túndé tọ́jú olókè méjì bàbá wa ayé tí màmá máa rí o ayé tí màmá máa rí máa rí. òkè ó gbádùn tó bá kọrin wọ́n pa. ẹ tọ́jú olókè méjì mọ́tò ní ìṣoṣo ayé tí màmá máa rí o ayé tí màmá máa rí máa rí. Yétúndé olókè méjì rè o. Ibro Super aláyé nẹ́gbọ́ wọ́n pa mọ̀. bàbá ẹlẹ Yétúndé olókè méjì yóò ṣeun. a nípa yétí mọ́ a máa kó bó ní. Yétúndé olókè méjì rè. ọjọ́ silent tó bá kọrin wọ́n máa ń mọ̀. ayé tì tẹ́ ẹ bá ti pa ayé tì ẹ fi Yétúndé olókè méjì sí bàbá Túndé. ẹ ṣe tọ́jú kábíyèsí mo ti rọ́bà nísẹ̀yìn olókè méjì ọba ni. kábíyèsí eégún lé o olókè méjì eégún lé o kò gbọ́dọ̀ dánwò kó pe bàbá lórúkọ. tó bá kọrin wọ́n máa ń mọ̀ tó bá ti gbọ́. olókè méjì ọba ni. torí pé ifá kan ló sọ bẹ́ẹ̀ lọ́jọ́ sí olókè méjì ó nípa náà mú tọ̀gà gbogbo tẹ́ ẹ bá náwó sí olókè méjì yá máa jẹ́ níbi ìtẹ́lẹ́gbẹ̀ èdè òdọ́gbẹ́ olókè méjì ọba ọjọ́ tó bá gbàdé àwa náà ṣeré. Yétúndé olókè méjì yóò ṣe wọn ayé tí ìyàwó létí ò gba nonsense láì adúró tọkọ nígbà tó ṣòro Yétúndé ó ti wá jiná báyìí ká máa la lọ ni olókè méjì Yétúndé ayé tí màmá yóò ṣe wọn èèyàn kọ́lá èèyàn yá mẹ́lọ Yétúndé Yétúndé ó ṣe olókè méjì ó máa jọ ayé tí màmá ó. ẹ bá lù dáadáa èèyàn Ibro Super lù dáadáa èèyàn ó ṣe yàn. tó dá balù ó ṣe olókè méjì ó èèyàn tàyè tí màmá ó. kùtù ló ṣòdì lù dáadáa tó náà. èyí ojú lóge èèyàn yá mẹ́lọ tọ́gọ́tọ́gọ́. ọ̀yà wòlíì. Ibrahim kí ló ń ṣẹlẹ̀ gángan. ọlọ́ba rẹ́sítò ó yàtọ̀. olókè méjì
ó kárí ayé tí màmá Yétúndé ìyàwó létí ò gba nonsense láyé Yétúndé ò gba rubbish láyé o olókè méjì yóò ṣe àsìkò láyé ṣáwọn ọmọ tó wá ṣe àìtì tó wá fún lecture ló tún fẹ́ máa corrupt wọn ó mọ̀ pé student ni wọ́n láti last protect kí ló ṣe é gan tó máa ṣe báyìí bàbá Túndé èèyàn yá mẹ́lọ Yétúndé èmi lè yan tàbó kí akérèlé o Bùtù lè ṣe di àlùbáríkà lágége fílẹ̀. ó ti ṣẹlẹ̀ lẹ́pẹ́ àsìkò láyé àṣírí lórí gbà yẹ́pà ó pọ̀ kò sẹ́jọ́ kan níbẹ̀ ibùdó súpà ànáṣà lórí gbà. Yétì àbókí akérèlé o ọ̀dọ́ máa rẹ́sọ̀. àlùbáríkà lágége student ni wọ́n wá ṣáìtì ni wọ́n fẹ́ mọ̀ nípa Fuji music Bùtù ló ṣòdì. Yétúndé olókè méjì ló náwó ọkọ ìyàwó olórí Yétúndé olókè méjì ìyá wa ìjọba wesco. àsìkò láyé Alájí Ibrahim yóò ṣe èèyàn tó kún báyọ̀ Tajudeen mi ò ṣe mu tó dábàá lu Tajudeen ló ń jẹ́ bẹ́ẹ̀ Yétúndé olókè méjì yóò ṣe mu èèyàn tó yá mẹ́lọ àsìkò láyé ó ṣe Alájí Ibrahim mi ò bàbá onífásitì ló náwó yẹn èèyàn tó yá mẹ́lọ tọ́kọ́ èèyàn tọ́kọ́ náà ti kà yóò ṣe mu èèyàn àbókí akérèlé ọkọ̀ olóyè àbókí akérèlé o Yétúndé olókè méjì yóò ṣe ó kárí olókè méjì Yétúndé bájọ́ lọ ayé tí màmá ló ṣe mu èèyàn yá mẹ́lọ bàbá olówó tọ́kọ́ Yétì ọ̀gá náà bó ṣe yé káṣí sí never try kú bẹ́ẹ̀ náà. tó bá dọ́kàn jẹ́ kí n máa gbọ́ ó sàdákù. olórí Yétúndé ìyálájẹ gbogbo ọgbà ayọ̀ ó gbọ́ Ghana bó sòye káṣí o sí never dry total value ọ̀gá wa àsìdè give am full shop we dey pray for you o you no go fall. ọmọ ògùn báyọ̀ orí àsìdè give am full shop we dey pray for you o you no go fall. Ó yá Yétúndé ó stand up ó ní total value Tajudeen ní number one bẹ́tà màlẹ́ èlé bọ̀jẹ̀ sẹ́wọ̀n Yétúndé olókè méjì ọmọ pé ó ṣe àmọ́ pé sẹ́ẹ̀sì yóò ṣeun èèyàn tàṣàbí ṣàdọ́là ó ṣeun èèyàn yí àmẹ́lọ́mọ àwọ̀gán ìbúrò skọ́skọ́skọ́ náà ní àní wèrè máa ń. No salary da. ọmọ alájà bébè síra. olókè méjì tó jẹ́ Túndé ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ìyá mẹ́lọ tọpẹ́ ìyá alájẹ gbogbo ọgbà ayọ̀ olórí Yétúndé ẹ ṣe àmọ́ pé sẹ́ẹ̀sì kúkàlẹ̀ o babaláàtì aláṣẹ ìyá Latif renters. ọlọ́mọ wesco ẹni orí òfin jẹ kò dẹ̀ kọ́ wa ọmọ bèbè síra. ẹ sáré kòtòkòtò. ṣọ́ọ́rì pàrọ̀ òpin ṣáni tènìyàn. àníkàyé lọ́ba wesco Bùtù ẹni orí òfin jẹ kò dẹ̀ kọ́ wa.
ìyá alájí abúlé ẹ̀gbá ọmọ bọ́lájí kókó nínú ẹgbẹ́ golden star ìyá alájí má ṣe bínú jọ ìyá alájí abúlé ẹ̀gbá ọmọ bọ́lájí mi bá sí àánú ìyá ìgbé àjàsá kọ́ máa ló ṣeun ọmọ bọ́lájí bá sí àyà alájẹ àyà tí pé gbogbo àjàsá kọ́ máa ló ṣeun tọ́jú yẹn ló sa ìdí mi o ọmọ lọ́jọ́ mi tọ́jú délé bàbá ẹ̀ lẹ́ o àwọn ọmọ olókè méjì yọba. àbóṣe lóṣòdì ẹni orí omi lọ. bọ́lájí bá sí àyà alájẹ àyà tí pé máa jẹ́ ní ìjọsìn àjàsá kọ́ máa dojú bọ́lájí tọ́jú olókè méjì Yétúndé o olórí láàfin ọba ó ti náwó fún wa gbogbo owó tẹ́ ẹ kó fún Yétúndé ló ti ná olókè méjì ìyálájẹ ò ní ṣe bẹ́ẹ̀ láéláé bọ́lájí bá sí àárẹ̀ o. àbóṣe lóṣòdì kòtòdòdò ọlọ́ba wẹ́síkò ìyàn ọmọdé. ìyálájẹ lábúlé ẹ̀gbá bọ́lájí ọmọ bọ́lájí bá sí àmì yóò ṣe ojoojì àmì lọ́ba àbọ̀gbọ́n bọ́lájí débẹ̀ confam orin wa. àbóṣe lóṣòdì. èèyàn tójú lóge 5 and 6 ṣé táyé ni wọ́n táyé àǹkẹ́nì mo dẹ̀ fẹ́ bí ìbejì òye àmẹ́lẹ̀ báwo la ṣe máa ṣé kì í máa ṣe látẹ̀yìn ni ṣé kì í máa bẹ́yìn wọlé àbí kí bẹ́gbẹ́ wọlé kò sí eléyìí tí mi ò lè ṣe ẹ kàn sọ fún mi kì í bẹ̀rẹ̀ látàálẹ̀ yìí lọ. èjì rẹ ó gbọ́ débẹ̀ kọ́ńfà ó gànà ọmọ bọ́lájí ojúlóge Bàsíà ẹ̀yìn èjì rẹ débẹ̀ kọ́ńfà orin wa ẹ̀dìdẹ bẹ̀rẹ̀ tó débẹ̀ kọ́ńfà ó ilẹ̀ ibo. ìyàwó ṣe ta ló ṣe báyìí ọlọ́ba wẹ́síkò wọ́n gbẹ́ tiẹ̀ bọ̀ kútú lóṣòdì wọ́n gbẹ́ tiẹ̀ bọ̀ jẹ́jẹ́ mi bọ́ sàn. wọ́n ní bọ́lájí bá sí àwa ni ojúlóge mọ́tò ní ìṣoṣo olórí ayé tí màmá Yétúndé ó ṣe olókè méjì Yétúndé torí bọ́lájí bá sí àárẹ̀ o bọ́lájí bá sí àárẹ̀ o ìyálájẹ bá sí àárẹ̀ o bọ́lájí bá sí àárẹ̀ o èmi gangan lọmọ ìyá ayé bọ́lájí orí gbọ́jọ́ mi nìkan. Bàsíà èmi gangan èèyàn yẹ ló sáà ìdí o èmi gangan lọ́wọ́ ìyá yé. wọ́n tún ṣọlẹ̀ ní gbọ́dọ̀ mi nìkan ní ọ̀lẹ́ mi gangan lọ́wọ́ ìyá yé ọ̀rí gbọ́dọ̀ mi nìkan ní èmi gangan lọ́wọ́ ìyá yé ọlọ́ba wẹ́síkò náà mi nìkan ní ọ̀lẹ́ mi gangan lọ́wọ́ ìyá yé. ó kárí Bọ́lájí o. ó dẹ̀ ní gbọ́dọ̀ mi nìkan ní. ìyá alájẹ gangan kan nìyẹn Bọ́lájí Bàsíà o èmi gangan lọ́wọ́ ìyá yé. Bàsíà torí wọ́n ti gé tì mí lọ wọ́n ti. ọlọ́ba wẹ́síkò tó dédé ó pọ̀ àní ìkàyé ọ̀dọ̀ọ̀dọ̀ ẹ̀kọ́ wà. Bàsíà lóní wọ́n ti gé tì mí lọ. ìyá alájẹ èèyàn tójú lóge mi ń gbá nǹkan kan mọ́ mi ń gbọ́ pa mi ń gbá nǹkan kan mọ́ ọ̀rọ̀ wo ló bá mi yọ o. ọ̀rọ̀ tí ó bá yọ owó Bọ́lájí Bàsíà wọ́n ní pé kó bá pọ́ èdè ẹ jọ̀ọ́ ẹ má gbé dọ́dọ̀ mi o torí wọ́n ti gé tí mi.
ní ọba yẹ má jẹ àbọ̀ ṣoṣòdì tó dédé ọ̀dọ̀kè ló wà mádàpẹ̀tẹ̀ má gbọ̀n. ó ṣe bọ́ láti wá sí àyàwó. ṣàlóṣòdì síbẹ̀. bó ṣe wà ní ẹ bá túnde o. ìyá alájẹ máa ń tó ní ìṣe bọ́ láti. àbọ̀ ṣoṣòdì apá dẹ̀dẹ̀ máa rìn. tọ́tà balùwẹ̀ dájú dín ní ìyó ṣeun ọmọ ogun báyọ̀ ọmọ ogun àfọ̀mọ́ tó. yẹlẹ kiri. yẹ kó bẹ́gà ó pọ̀ báwọn àlàtì ibẹ̀. ó ṣe dúdú mú tí o ti kọ́ tán wá. àmọ́ ṣoṣo ni. bàbá tọ́lá ní ká ó ní bọ̀ á. èmi akọrin bí ẹni ṣó ògùn orin. ìyá Lateef ó ti yẹ ká wà lọlé àmọ́ a ní ṣe bẹ́ẹ̀ tọ́kẹ́ torí Yellow Side wúwo gan. àmọ́ ṣoṣo ni màá rẹ̀ pẹ̀tẹ̀ máa gbọ̀. Yellow Side ìyá wa èèyàn délé bàbá ẹlẹ́ yóò ṣe. èèyàn tó yá mi lọ tọpẹ́ ní bàbá wa tó dé. torí láyé ìgbà kan tá a bá ń dáṣà let's go. dumuti dumọ̀tù. lọ́yìn wọ́n á ní ibo náà lọ. dumọ̀tù. ẹ jẹ́ kó máa bọ̀ wá wọn ò lè sáré tó wa. ó jẹ́ gbà wá. ẹ jẹ́ kó máa bọ̀ wá wọn ò lè sáré tó wa. ẹnìkan gba ẹgbẹ́ wọn ò lè sáré tó wa. ẹnìkan gba ọ̀hún wọn ò lè sáré tó wa. Oṣòdì wà. Let's go. nígà gbẹ̀sẹ̀ àtẹnìgà mọ́lẹ̀ o. nígà gbórí ẹ̀ àtẹnìgà mọ́lẹ̀ o. òjò ló ṣàwánù nọ́mbà wá. ọlọ́run àdàbà yéésù fún nọ́mbà 2. síbla tó jẹ tó yìí fún nọ́mbà 3. ẹsẹ̀ tó ti bá rí gò ara wa ní. ìtàmúṣe àràbà kí náà wí. àwọn torí ìtàmútàjẹrò náà sọ pé ọdẹ bá tẹ̀ ní kálẹ̀ tẹ̀ mọ́lẹ̀. Apá dẹ̀dẹ̀ ẹjọ́ mọ̀ ẹgbẹ́sẹ̀ ẹjọ́. gbogbo ní ìtàmútàjẹrò àtẹni kálẹ̀ ẹsẹ̀ mọ́lẹ̀. ọmọ ọlọ́jọ́ bí Yellow Side aṣíwájú kò kí ń yẹ̀yàn kójú báyìí lọ bàbówó. kò kí ń yẹ̀yàn kójú báyìí lọ bàbá lọ́ládé. orí àánú Ọlọ́run ni wọ́n jẹ́ o. orí ọ̀fẹ́ Ọlọ́run ni wọ́n jẹ́ o.
Yellow side mi ò ṣe. Wọ́n ní padà kan ṣe é ṣe ọ̀sọ́rọ̀ ẹ̀ o. Bí ọ̀kan bá yín mú lẹ́yìn yẹn tẹ̀gàn ló fi ṣe. Kò kí èèyàn kọjú báyìí lọ bàbá owó. Èèyàn délé máa bá ilẹ̀. Àwọn ọmọ olókè méjì yìí ọba. Ẹ tọ́jú olórí Yétúndé ayé tí màmá mi ò olókè méjì o. Ìyá Latif ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ọba ló ń fún àṣẹ àwọn akọ́. Ọlọ́run amọ́jọ́rò ọmọ ìyá mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ rẹ. Táyé bá fẹ́ rọra máa jayé ẹ. Ayé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni. Ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Táyé bá fẹ́ rọra jayé o. Ayé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni. Táyé bá fẹ́ rọra jayé o. Ayé ò fẹ́ ní fọ̀rọ̀ àforí ẹni. Ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Torí pé ní tá a pàdé ìgbà tá a bá ń gòkè a tún lè pàdé wọn ò yí àmẹ́lọ tọpẹ́tọpẹ́. Ìyẹn làwọn àgbàlagbà fi máa ń sọ pé òjò lè pani wọlé kan lẹ́ẹ̀mẹ́ta tàbẹ́ méjì ó yí àmẹ́lọ àbò. Ẹ jọ̀wọ́ ẹ má fẹ́ níbọ̀ la jẹ́ o. Ẹ má fẹ́ ní ìmọ̀ lájẹ́ tọ́pẹ́ yẹ́lò ohun tó ṣẹlẹ̀ lẹ́nu òyì àmẹ́lọ tọ́pẹ́. Mo mọ bóyá kẹ́ni ṣe rí o tọ́pẹ́ tí ìbá ti tòjò tó rọ òyì àmẹ́lọ tọ́pẹ́tọ́pẹ́. Ọmọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn tún fi ilé wọn lẹ̀ wọ́n tún débi. Ó dà kájọ́ mọ́ lu àbí èèyàn o. Yellow side mi yóò ṣe. Aṣíwájú o ti ṣọdún eléyìí. Wọ́n ṣẹ́ mi ìta tọ́mọ̀. Tẹ̀bí tààrà ó yá mẹ́lọ o inú owó.
nínú ọlá àtàláfíà ara tọpẹ́ nínú ilé àgbàlá ńlá. torí tí o bá jọmọ olùwàbí tó bá fẹ́ ṣe nǹkan tí bí a máa sọ tọ̀wọ́n a máa sọ ni wípé lágbájá yẹn ò ń ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ wa o ẹ̀gbọ́n yẹn ò ń ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ wa ẹnìyẹn ò ń ṣe ẹni bẹ́ẹ̀ rárá o. a ní láti dé bẹ́ẹ̀ ní bàbá owó. ẹrù tọkọ náà ti ká bàbá owó. akaṣọ ti débi lówó létò kan fújì gan pa fún àgègè máa ti débi. wọ́n tún pe tọ́pẹ́ náà ti ká bá Túndé.